ilé bàbá wo Olúbàdàn tí wọ́n ló ní káwá ní òde ibi tá a dé ta àti tẹ̀lifí wéédú sílẹ̀ tá a bá wo àwọn ilé kábíyèsí ti sọ fún wa pé ìwọ́n tó ọba jẹ nọ́mbà jẹ tó ní tó lè fi yàgà tó ní tó lè fi yàgà tó ṣe sí agolé lọ wá agolé ìbò òṣèlú láti máa ta àmàlà ewédú. Kábíyèsí ti ní wọn ò gbọdọ̀ ká tó ń pàdé wọn. Wọ́n ní ká máa ta ewédú àmàlà ìdílé. Ìyálọ́jà ọlá mọ́mì ẹ̀sìn ní sábà ẹ̀sìn fún wa o. Kábíyèsí ti ní mọ́gàjì tí ọ̀bá ọ̀pọ̀ ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀ lọ́rùn rẹ̀ o. Ìyẹ̀fun rẹ̀ ló kò ní ọ̀rùn rẹ̀. Báyìí náà kọ́lẹ́dì láti ṣiṣẹ́. Nínú àwọn iṣẹ́ tá a kọ́kọ́ ṣe, o ní gbogbo àwọn tí wọ́n ní àgbẹ̀, àkówọ́jọ, àfúnwọ́lówó, àti ẹ̀sọ́ fún ọdún ìrìn ní. Àní ìjọba tí wọ́n mú jáde, personally, I think I spent more than 2.9 million to go to Chile. Kò sí ìjọba tí wọ́n mú jáde. Káyọ̀sí, more than 2.9 million lórí àgbẹ̀ òkúwa association wọn ò ní kankan wá. Ṣùgbọ́n baálé olóògbé tí wọ́n bá wà ní oṣù 3 million dáhùn o. Káyọ̀sí, wọ́n sọ 3 million yẹn, wọ́n sọ ìgbà. Alẹ́ àdéhùn ìwádìí ṣẹ̀kọ́. Àwọn baálé olóògbé wọ́n ṣe dáadáa. Àwọn àwa kó àwọn baálé olóògbé pé lásìkò yìí àṣọ mo ṣe túbọ̀ ọ̀pá ẹ̀yà yẹn láti ìfọ̀nà láti snatch láti mẹ́ta náà oríṣiríṣi ọtí ṣùgbọ́n kò sí ẹ̀jẹ̀ kábíyèsí ara ìjọba ní orí ni pé kò tó tán. Àwọn èèyàn wọ́n sọ pé àwọn lè ṣe bẹ́ẹ̀ lè ṣe. Ọ̀pọ̀ ọdún wọn ti ẹ̀ sọ pé òun ní ìgbà tó kó da oko afúnalówó àmúlẹ̀ àti oko. Ṣé báyọ̀ ló ní èyí wà ní báyọ̀ ló ní èyí òṣìṣẹ́ wà ẹ̀yọ́ ẹ̀ẹ́dẹ́ àbọ̀kè níní àbọ̀kè. Wọ́n ti gbàgbé rẹ o. Wọ́n sì ṣiṣẹ́. Tí ìgbàgbọ́ ṣiṣẹ́ lára. Wọ́n ti fún lóríṣiríṣi. Gbogbo tó fún lára. Àwọn ẹni tó fẹ́ ẹ̀ẹ́dẹ́ náà àti àwọn ọ̀rọ̀. Ó ṣiṣẹ́ o. Ẹ̀ẹ́dẹ́ dá padà lórí àwọn ọ̀rọ̀. Aṣọ ni ìgbàgbọ́ jẹ́ pé àwọn ẹ̀sìn owó wà lórí ẹ̀. Owó sọ pé àjọpọ̀ gbogbo ọ̀rọ̀ yìí sọ gbogbo àtìlé olùgbàlejò àtìlé bàbá wájú àtìlé àtìgbò ẹ̀yà aṣọ tó ní sẹ́ńtà ẹ̀yà aṣọ tó ní àtìlé máa ní owó wọ́n sí rẹ̀sọ̀tà tí wọ́n sọ ní ẹ̀ẹ́dì wọ́n gbàwà káyèsí wọ́n bá tún bá lọ sí ìrọ́lẹ̀ òsì national anti-racist law wọ́n á ní
láti ṣe ẹ̀ṣẹ̀. Ẹ dábàá bá mi fún olóyè Ìbàdàn Ṣàlùsí látẹ̀wọ́.